wọ́n lẹ́ni tá a ṣe lóore bí ọ̀bá dúpẹ́ bí ọlọ́jà tó kóni lẹ́rù lọ ni. ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ilẹ̀ yìí mo dé wá dúpẹ́ oore. ọlọ́run ọba mi ìbà, ọba àkọ́kọ́, ọba àjíkí, ọba àjíkẹ̀, ọba tó jinkínrin, ọba tó gbọ̀ngbọ́n ju ẹni tí ń gbọ́n náà ọgbọ́n lọ. ọba mi àràbàǹdẹ̀, ọba mi kàǹkà, ọba mi kàyà, ọba ńlá kú bàbá mi, ọba tó ṣe ń gbogbo, lébù gbogbo, onímọ̀ gbogbo, níṣẹ́jú gbogbo, nígbà gbogbo, lérò gbogbo, lọ́jọ́ gbogbo, lọ́dún gbogbo, ìṣẹ́jú gbogbo, ọ̀sẹ̀ gbogbo, ẹ̀rí ìdájí gbogbo, òru gbogbo, alẹ́ gbogbo, ọ̀sán gbogbo, ìrọ̀lẹ́ gbogbo, ọba mi gbogbo tó ju ohun gbogbo lọ ní ayé. ọpẹ́ mi ràbàǹdẹ̀, ọpẹ́ mi àdáàdá tán fọba tó jẹ́ ń dénú ayé tó wá jẹ́ ń dà á kò yìí. mo ti sọ lẹ́ẹ̀kan wọ́n lẹ́ni tá a ṣe lóore tí ò dúpẹ́, bàbá wọn dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. ọpẹ́ mi àdáàdá tán, ọpẹ́ mi àdákan ni kése. fẹ́lẹ́dùmarè ọba tí ń ṣe ohun gbogbo tẹ́nìkan ò lè ṣe, ọba mi kàyà, ọba mi tó mọ́lẹ̀ gbòò tó lọ́lẹ̀ gbòò, ọba mi gangan ní gbogbo ọ̀nà kálé kápò, ọba mi kàyà. fẹ́lẹ́dùmarè ó ràbàǹdẹ̀, ó kíngìrín, ó ràbàǹdẹ̀, ó ju gbogbo tọ́mọ ẹ̀dá ń rò lọ, ọba mi gbọ̀ngbọ́n. ẹ̀rí mọ̀ ràbàǹdẹ̀ lọ́lọ́run ọ̀run ọpẹ́ mi tọ́ sí. 2019 ńlá ṣe é dúpẹ́ fún. bó la ṣe é dúpẹ́ fọ́ba mi tó jẹ́ a máa bẹ, bó la ṣe é dúpẹ́ fọ́ba mi tó ní a máa wà. ẹ̀yin yẹn mà bà mí. bó la ṣe é dúpẹ́ fádániwáyé tó fúnni lórí, tó fúnni lẹ́sẹ̀ tó ní kó máa gbé ní rebire. bó la ti dúpẹ́ fádániwáyé tó fúnni lójú tó ní a máa fi rí. ẹ wò ó, bó la ti dúpẹ́ fádániwáyé tó fúnni nímú tó ní a máa fi gbóòórùn. èèyàn wọ̀nyí bó la ti dúpẹ́. ẹ bá mi gbọ́ná, bó la ti dúpẹ́ fọ́ba tó ní a máa bẹ lálàáfíà láàyè ara wa. ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ bá mi ṣe kábíyèsí fọ́lọ́run ọ̀run ọba tó ní a máa bẹ ràákò yìí. Ẹ̀dùnmàrè kò mà ní jẹ́ àfọdúnwọ́dún. 2019 yìí ọdún tó ràbàǹdẹ̀ ni, ọdún tó kàǹkà ni. ọ̀kan gbòógì inú ọdún ló jẹ́ fèmí, èmi ò mọ̀ bí tiẹ̀ ṣe jẹ́. ẹ wò ó, ọlọ́run ọba mi là á dúpẹ́ fún. ọlọ́run ọba mi là á fọpẹ́ fún, ọba mi tó káàyà tó gbòòrìn, ọba mi tó jẹ pẹ́rin ṣé ti January ní ká sọ ni. February ògbẹ́yìn, March ń bẹ níbẹ̀, April wá ó lọ, May dé ó rìnrìn àjò, June lọ tòun tòjò, July òjà ìgbẹ́yìn. àlásán ó di August, ilẹ̀ mìtìtì ní September. ayé bí ó d'October wọn lóṣù bàbàbà tún dé. November òṣà ìwọlé dé ó lọ wẹ́rẹ́. December rèé ó lọ. ẹ wò ó, ẹni tó ràròjinlẹ̀ ló lè dúpẹ́ fọba adániwáyé tó ṣọ́wa dòní. ikú ti pa lógúnlógún, àwọn ti ṣe lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹni tó kàn ló lè sọ. ẹ wò ó, àwọn tó bà ló mọ̀. ohun burúkú kó má lè balẹ̀ sọ́dọ̀dẹ̀ gbogbo wa. ẹ ṣàmì kẹ́ ẹ gbé tó àmì mì. 2019 ọdún tó gbòòrìn tó lọ́rìn ni. afẹ́fẹ́ èjì fẹ́ kò kó wa lọ. èjì rọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀. àgbàrá òjò rí wa ṣàn káàkiri, ẹ̀rí kò rí wa ṣàn kálé, bẹ́ẹ̀ ni kò rí wa ṣàn kákó. ilé wa dúró ṣinṣin, àpáta wa dúró kò yẹ̀gẹ̀ rẹ̀. ẹ ráyé bí. ẹ bá ń ṣe dáńsáàpì fọ́lọ́run ọ̀run ọba tó ní máa bẹ. bébí kámúrágbá káyé tarágbá, kámúrágbá káyé tàràgbà, kámúrágbá lọ sẹ́yìn kùlé bàbá alágbádá tó ta pampa. ńbẹ́ ni tí ò ní hun ni ò ní hùn, ńbẹ́ ni tí ò ní hùn ni ò ní hùn. ẹ wò ó, èmi mọ̀, bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ènìyàn láṣọ ẹni, ènìyàn láṣọ èèyàn. ènìyàn ní bá ní í ṣe, ènìyàn ní bá ní í wò, ènìyàn ní bá ní í ṣe tó bá dijọ́ ṣíṣe.
ènìyàn láṣọ ìbora ẹni ni mo ṣe ń káwọn ẹni mi ní gbèje-gbẹ̀jọ. Mo kí wa tológun mo kí wa tẹ̀ṣọ́ fálàràbí tó túṣọ́ adòní. Wọ́n ní obìnrin tó ṣebẹ̀ láì múyọ̀ lọ ló fẹ́ kí baálé rẹ̀ ọjà tẹ́. Ẹ bá ń sọ fọ́ndẹ tó renú igbó láì múbọn mọ́fà tàbọ́kọ̀ dání, bóyá atẹ́gùn lásán bàbá lọ rèé gbà. Ọdún èyí ọdún ayọ̀ ló jẹ́, ṣùgbọ́n ṣáà tí ò bá sáwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn, ẹni tọ́lọ́run bá mi ò kí rán sí ni, bó là á ti máa wí, bó là bá ti máa sọ. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹni tó rí ni tó mọ́jú lọ́dún yìí. Ẹ wò ó, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Bẹ́ẹ̀ ogun lọ́gọ́ èèyàn ni ò tiẹ̀ wo bí tá a wà. Ọ̀pọ̀ ni ò tiẹ̀ mọ̀ bóyá a wà lórí òkè pẹ̀bí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ọlọ́kọ̀ tó wà mí wá sáyé. Táyé lolú èjìrẹ́ ẹdun ọmọ agbérí igi réferéfe. Wọ́n ní kí bàbá wọn sanwó lẹ̀. Ẹdun kò sanwó lẹ̀ pàkúté mẹ́dun lẹ́sẹ̀. Ẹ̀gún ẹdun wá ń gbórí igi rétérété. Èmi ò ní sọ̀rọ̀ gbàgbé bàbá mi Àkànjí Akóredé, ọkùnrin takuntakun. Ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ bàbá tó bàbá ṣe lọ́mọ ni. Èmi ò wá ní ṣàyí má kí gbogbo aráalé àtèrò gbòòrò, dédé olólùfẹ́, ọ̀rẹ́, ará àti gbogbo àwọn tí wọ́n fẹ́ wa dénúdénú gangan. Ọdún 2019 dùn wó lárinrin, ṣe bọ́lá wọn náà ni. Àwọn lè jìkà tí ò jẹ́ kẹ́wù bọ́. Mo ti dúpẹ́ lọ́wọ́ adániwáyé tó fúnni lórí. Ọpẹ́ mi àdátán, ọpẹ́ mi àdákọrin kése fún gbogbo ọ̀rẹ́ tí mo ní 2019 yìí. Mẹ́bí wọ́n ní yìnyín kẹ́ni lè ṣe mí. General Ọlábọ̀dé Kudus Akínọmọ àti gbogbo ẹbí wọn pátápátá mo kí, tí mi ò lólódì kan, látòrí mọ́mì torí dádì lórí Dọ́lápọ̀ èèyàn mi. Gbogbo wọn pátá mo kí tí mi ò lólódì kan. Ẹ wo bí kí n tó yáfẹ́ rẹ̀ tí n tó máa káwọn ọ̀rẹ́, kí n kẹ́ bí kí n kára mi. Gbogbo wọn pátá ni wọ́n tẹ́ni ṣe. Adégbénró family ṣọ́nbẹ́lẹ̀ ní Àbóròdé, gbogbo wọn pátá mo kí. Wọ́n ní àṣọdúnmọ́dún láwọ àṣọdúnmọ́dún. Ń bá wo àṣọròmorò náà láwọ àṣọròmorò. Káṣọdún ilé yìí ká ṣe tẹ̀mí sí i lọ́lọ́lọ́hun ọba mi Èdùmàrè. Fátókun family ò mọ̀ gbẹ́yìn, wọ́n lọ pé olóore àdátán, ọpẹ́ olóore àdákanrin kése. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ọpẹ́ mi ràbàǹdẹ̀. Ọpẹ́ mi ò ní ṣàìdórí Akínwùmí family pátápátá. Gbogbo yín pátá mo kí tí mi ò lólódì kan. Fádèyí family ńkọ́, bàbá mi Fádèyí Àbáàsì ṣọ́nbẹ́lẹ̀ ní Àbóròdé, gbogbo wọn pátá mo kí. Ọmọ ọlọ́bà ọbẹ̀dú, ọmọ onírèké kan àgbéjó. Mo kí yín, mo kí yín lọ́kọ̀ọ̀kan. Gbogbo ọ̀rẹ́ pátá látòkè délẹ̀. Tá bá ní a máa dárúkọ ẹnu abó, tá bá ní a máa sọ̀rọ̀, a ní lè sọ tán tílẹ̀ òní ò fi ṣú. Ìwọ̀nba tá bá lè dárúkọ, ẹ má bínú, àgbàgbé yín, ọkàn ló fò ó. Gbogbo èrò tí ń bẹ lórí Instagram ọpẹ́ mojú, orí Twitter mi ò ṣàìkí yín, Facebook ọpẹ́ mi àdátán mo kí yín lọ kọrin kése. Gbogbo social media tí ń bẹ ńlẹ̀ yìí, mo ní kẹ́ gbogbo ẹ̀yin èèyàn tí ń bẹ lórí ibẹ̀, lórí fọ́nrán mi, ẹ wò ó, ẹ jèrè ẹ sì fèrè jẹ̀kọ. Èèyàn tó bá ní ẹ má bọ̀ lẹ́ẹ̀ni báwọn dé bá ń lé, ẹ wá kore lọ́nà, ẹ kore nílé, níre wá ń jẹ́ ti yín. Gbogbo ibi tó ń wò yín ti gbanú ìgbẹ́ wò yín, wọ́n ti ń gbanú ìgbẹ́ máa kí yín. Ẹ wò ó, oore tuntun lọ́tún tọ́tún yọ, lọ́tún tó rùn wọ̀n. Lóore tuntun ó máa wá kí yín kálé, ẹ ṣàmì àdúrà. Èmi ò ní ṣaláì yàbàrà kí wọn ló já gbangba. Ẹni bí ẹni, èèyàn bí èèyàn.
wọ́n ṣe èèyàn pàtàkì ló GTV, gbogbo wọn pátá mo kí. Ọ̀túnba àṣà, aláṣà àṣà, ẹni táṣà gbóná lẹ́nu rẹ̀ tó ṣe pé ó dá ṣámúṣámú ní lẹ́nu rẹ̀. Ọpẹ́ mi ò ní ṣàìkún bí n bá kí Sọ̀díìkì èèyàn tèmi. Ọ̀túnba mo kí ọ ní gbèje gbẹ̀jọ, mo kí ọ ní tológun, mo súnmọ́ ẹ níwọ̀n ẹgbèje. Ọ̀túnba àṣà mo jìnnà sí ẹ níwọ̀n ẹgbẹ̀fà. Kóríjẹ́ ogbó bí olúgbogbo ti gbó, kóríjẹ́ ogbó bí olúgbogbo ti gbó. Ó dàgbà, ó sì dògbó. Ṣàmí kó gbé tó àmímì kó lálẹ́ wò ní báwọn lálẹ́ ẹlẹ́ láṣẹ Elédùmarè ọba. Ẹ̀bá gbà mí láyè kí n kólúwù mí, akíkanjú obìnrin tí ń ṣiṣẹ́ takuntakun. Àbá máa pè é lọ́rọ̀ nígbà mìíràn toró mọ bí wọ́n ti ń lò ó. Agbára tí ń bẹnú ọ̀rọ̀ ó yé yékéyéké. Mebólúyọ̀lé lé bàbá rẹ̀, mo ní kó gbó, kó tọ́, kó pẹ́ láyé, kó pẹ́ kọrin kése. Olúyọ̀lé ọmọ àjòrò sùn, Ìbàdàn ní ìbánisọ̀rẹ́ àní rán ni lọ sógun. Ṣé bíbá ìjà gbòòrò ní ìjà gbogbo ẹ̀yìn Ìbàdàn. Kíkì mi ò ní kún, bẹ́ẹ̀ ni ò ní kùn, yòmùyòmù létí àwọn èèyàn. Tí n bá kèlà ìjà ọmọ Ológbòmọ̀ṣọ́, ṣé bàbá àbàrú ń bẹ nílé ní àbọ̀ròde. Ìbàrú ń bàbá yín tó o sì mọ̀. Lógbòmọ̀ṣọ́ lé Ṣọ̀ún Akínlọ Ògúnlọlá ń kọ́ ṣó ń bẹ nílé ní àbọ̀ròde. Gbogbo wọn pátá mo kí. Elijah tó bá ń bẹ lẹ́ǹkùlé Òwòde, tó bá ń gbé ní gbàgede owó ọ̀dẹ̀dẹ̀ wò. Mo ní ire tí ń bẹ níwájú, ire tí ń bẹ lẹ́yìn kó máa tọ̀ ọ́ wá. Kọ́ jèrè, kọ́ fèrè jẹ̀kọ. Èmi ò ní ṣaláìyà bàrà kí wọ́n ní ìlú Ìlọrin Àfọ̀njá ẹnu dùn ju iyọ̀ wá tán. Jẹ́mináì dá mi lóhùn ìwọ ní ń ké sí lọ́wọ́. Ọ̀rọ̀ kan kàkàkà, ọ̀rọ̀ kan ràbàndẹ̀ tó gbénú ọmọ ẹ̀ dáadáa mọ̀ sí i tí wọ́n fi ṣe wọ́n lóore káyé kákó. Jẹ́mináì èèyàn mi pàtàkì. Ọdún 2019 bó ni ò bá ti rí tí ń bá dárúkọ rẹ̀. Ọpẹ́ Elédùmarè lóòótọ́, ṣùgbọ́n ká ti dúpẹ́ lọ́wọ́ ẹni bí ẹni, èèyàn bí èèyàn. Jẹ́mináì dá mi lóhùn ìwọ ní ké sí. Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀. Ọmọ wéríwérí ni bàbá tó bí ọlọ́mọ. Àjàní the village boy. Mo nárìnà kore àkòyà ibi níre ni kó máa jẹ́ tiẹ̀. Ṣàmí kó gbé tó àmímì. Mo ní orin ìrìn ò ní bá wọn jíjó òyà, bẹ́ẹ̀ ni ọmọ ayé ò ní bá wọn fi gba fún wọn lóúnjẹ jẹ. Ẹ wò ó, tí n bá fẹ́ máa ṣeré ìtàgé kákọ̀gá, ọ̀gá mi Èkìtì kété Ààrẹ Culture One. Yóò máa fẹ́ dàbọ̀, yóò máa fẹ́ di ní tí ò pé tí n bá kí ọ kí n kí ọ. Ààrẹ Culture, mo ní ìgbéyàwó tó ṣe láìpẹ́ yìí, kó bí sọmọ, kó bí sówó, kó bí sálàáfíà ara. Màmá jẹ́ ń yà kí n ya bàrà kí wọ́n ní Kòròdú ọ̀gá. Ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí, tó yẹ pé bíi lógúnlógún bíi lọ́gbọ̀nlọ́gbọ̀n ní ń bẹ nílé bàbá wọn. Ìbílẹ̀ ọ̀jọ̀gbọ́n ṣó ń bẹ nílé ní àbóròde, dá mi lóhùn ìwọ ní ń ké sí. Létí ẹ bá ń já Obama mi kàn bí akọni ní péré akọni. Ọ̀jọ̀gbọ́n ìbílẹ̀, ọkùnrin kàkàkà, ọkùnrin kàkàkà. Ẹni tí wọ́n bí lé lọ́wọ́ táwọn èèyàn sì ń ṣe ẹkú ewu ọmọ nílé lóko lọ́jà àti lẹ́yìn odi. Ṣó ń bẹ nílé ní àbóròde. Mo kí ọ, mo kí ọ. Olúmídé, mo ní kó pẹ́ láyé bí mọ́pẹ́ ti pẹ́. Mo ní kó dàgbà kó má bá wọn dàgbà àyà. Orí rẹ̀ kọ̀kè. Ṣàmí kó gbé tó àmímì. Òṣìòyẹmí family wọn ò ní ṣaláì kí yín, wọn ò ní ṣaláì má kí yín. Ìsẹ́yìn òrò ọmọ ẹ̀bẹ̀ di wọn kí n tó mọ̀kọ. Ìlú Ẹ̀yẹ rèé kìkì àpọ́nlé. Gbogbo wọn pátá mo kí tí mi ò lólódì kan. Èmi ò ní ṣaláì yà kí wọ́n níjẹ̀ṣà ọmọ wa ọmọ òbòkun.
Fáyípè family ṣọ́nbẹ́ńlé ní àbúròde Táíwò, mo kí ọ nígbèje gbẹ̀jọ, mo kí ọ tológun tológun, mo kí ọ tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Ọdún 2019 yóò ní pé tí n bá kí ọ̀gá mi gbogbo yín pátá mo kí. Níjẹ̀ṣà ẹ̀yìn apọ̀n tí ń pọ̀yàn. Jésùsì mo kí ọ ọkùnrin kúkúrú tí ń pẹni gígùn ránṣẹ́. Àwọn ọ̀gá mi ní ń kìlọ̀. Ọpẹ́yẹmí Idris Barikis ṣọ́nbẹ́ńlé ní àbúròde. Ìjẹ̀bú ṣàǹlé bàbá rẹ̀ mo kí ọ ọ̀gá bí rẹ̀ ṣọ̀wọ́n. Ẹniọlá ipò ọlá. Èmi kí ọ mo ní kó pẹ́ bí má pẹ́ tí pẹ́. Mo ló jẹ́wé ewúro káyé mú ti ẹ̀rọ sí rere. Níre báyìí ń tọrọ àtàrí. Gabriel Ogunṣuà H Valley. Gbogbo yín mo mà kí àkíkí tán lọ́wọ́ ọ̀gá mi gbogbo yín pátá mo kí. AZ àgbàlagbà àti ń gbanilágbàlagbà fọ́gbá. Mr Ben àyàn ọmọ àyàn. Gbogbo yín pátá mo kí tí mi ò lólòdì kan pé olóore àdá tán pé olóore àdá kan ìkéṣe. Mi ò ní gbàgbé bẹ́ẹ̀ ni. Èmi ò ní gbàgbé Lawal family tí wọ́n bẹ́ńlé ní àbúròde Uthman Dan Fodio. Ọ̀rẹ́ mi pàtàkì. Tẹ́ ẹ bá ti wá ń lọ, tẹ́ ẹ bá ti ń bọ̀. Kẹ́ ẹ bá mi yà kí Solomon kàkàkì èèyàn mi ní ṣe. Gbogbo wọn pátá mo kí tí wọn ò lólòdì kan. Babárìndé ṣọ́nbẹ́ńlé ní àbúròde. Dámi lóhùn ìwọ ni ń ké sí. Kíkì mi ò wá ní dòdò okùn bí n bá kọmọ ìyá mi. Yẹ́misí ṣọ́nbẹ́ńlé ní àbúròde Àṣìṣà mi ọ̀wọ́n. Dúdú bíi kóró sí. Àmínà mi pàtàkì. Ẹ̀gbọ́n mi ọmọ olóríire. Orí jẹ́ ọpẹ́ bí wọ́n pẹ́ ti pẹ́. Wàá dàgbà bẹ́ẹ̀ ló ní bá wọn dàgbà àyà. Akíntúndé Akínwùmí ṣọ́nbẹ́ńlé ní àbúròde. Afíjú prógámà tí ń kọ kóòdì lọ́gànjọ́ òru. Wò ó ọ̀dàgbà láyé ń bí ọ̀ ní bá wọn dàgbà àyà. Ìṣísẹ̀ rẹ̀ ò wá ní báráyé nú. Wọ́n ní kó o dàgbà nú owó nú ọlá nú àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ọgbọ́n rẹ ò ní jọba, ọpọlọ orí rẹ ò ní di tó ò ní lè lò mọ́. Ṣàmí kò gbé tó àmẹ́mí ọmọ olómọ apẹ̀ràn lọ́rẹ́ alágogo. Ẹni tá àbá wá rántí dárúkọ ẹ rántí pé èjì ni mí wò lẹ́nìkan àbá bínú ẹ rántí pé òjò ni mí wò lẹ́nìkan à ń fọ̀rọ̀ ọjà lọ. Bẹ́ẹ̀ ni èjì bá ti bá ń lè jí pa. Ẹ má bínú ẹ má mà fi ṣèbínú bóyá ọkàn wa ṣe bí ẹni fẹ́ fò ni. Ṣùgbọ́n gbogbo yẹn pátá látòkè délẹ̀ ẹ ní bá wọn rùkú wọlé nínú ọdún tuntun bẹ́ẹ̀ lẹ́ àní bá wọn rùkú jáde tẹ́ ẹ dórí èmi gan fúnra lára mi. Ire owó ire ọmọ àìkú baálẹ̀ ọrọ̀ tí ń bẹ nínú 2020 láàjọ máa pín mọ́ra lọ́wọ́. Ire ò ní fi wálẹ̀ bẹ́ẹ̀ ni ò ní fò wá. Ẹ wò kí n bí mi bí wọ́n ní ká ṣe láyé inú ọdún kan náà ni ó ti máa bá ní. Tọdún 2020 dé yóò máa bá wa sí rere inú owó náà láìkú baálẹ̀ ọrọ̀. Mo níbi tí ń bẹ nínú 2020 ẹ yàgò. Fọ́mọ ọlọ́nà kọ́mọ ọlọ́nà kọjá tó ráwa lànà ọ̀nà Ọlọ́run ọba mi ti pè é ní tiwa. Gbogbo oníre tí ń bẹ ní 2020 á di magnetic element lónìí ẹ máa magnet mọ́ wa. Ká máa ríre lọ́tún gbogbo olólùfẹ́ ká máa ríre lósì gbogbo ẹbí ká máa ríre gbámú. Ẹ wò wá ti jáwé ọsàn lónìí ní 2020 kí ayé ó máa san wá. Gbogbo bí kó máa gbénú gbẹ́wò wá tayatọmọ tẹbí tará gbogbo olólùfẹ́ pátápátá korogodo gbogbo ọ̀rẹ́. Ẹ wò ó àṣeyíṣẹ̀mí ìlọ́lẹ̀ Elédùmarè ọba àtàìrọ̀. Wọ́n sọ iná wọ́n sáyẹ̀nsì bí 2019 lọ àwọ̀ 2020 láyọ̀ àtàlàáfíà.